Ẹ kú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ̀yin obìnrin, ẹ máa ń ṣe mistake kan tí ẹ jẹ́ kí n wá kí n correct yín. Ọkùnrin tó bá decide láti wà good, tó decide láti wà gentle, tó decide láti treat obìnrin ẹ̀ bí princess, wọn kò ṣe pé wọ́n gọ̀ ọ́, wọn dẹ̀ kí ń ṣọ̀dẹ̀. Ṣùgbọ́n irú àwọn ọkùnrin báyìí, òun ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin yín ni máa ń take wọn for granted. Irú àwọn ọkùnrin báyìí, ọ̀pọ̀lọpọ̀ yín máa ń rò bóyá ọ̀dẹ̀ ni wọ́n. Irú àwọn ọkùnrin báyìí tán ti pinnu láti treat yín bí princess, ẹ̀yin gangan fúnra ara yín lè máa ń present ara yín sí wọn pé ẹ̀yin lè máa jẹ́ kó mọ̀ pé ẹ̀ ń ṣe princess o, ọmọ ẹrú ni yín. Irú àwọn ọkùnrin báyìí, ọ̀rọ̀ àlùfàǹṣá, ọ̀rọ̀ dọ̀tí, ọ̀rọ̀ má gbàkùngbé tí wọ́n ń sọ fún yín, tí wọ́n fi ń sọ̀rọ̀ tó ń padà lò fún yín, ẹnu ẹ̀yin gangan obìnrin ni wọ́n ti gbọ́, ẹ̀yin lè kọ́ wọn. Ọkùnrin míì nígbà tó bá ń dàgbà lọ́dọ̀ àwọn parent ẹ̀, á ti máa wò ó pé bóyá tó rí bí bàbá ẹ̀ ṣe ń máa treat ìyá ẹ̀, á ti pinnu lọ́kàn rẹ̀ pé láyé òun ò ní ever máa treat ìyàwó òun mọ́, òun ò ní ever máa treat ìyàwó òun tó ń bá marry. Ìmí adẹ̀ ti wà lọ́dọ̀ àwọn parent ẹ̀ tó rí bí bàbá òun ṣe ń kẹ́ ìyá òun, á ti wò pé Ọlọ́run kí bí bàbá òun ṣe kẹ́ ìyá òun yìí o, bẹ́ẹ̀ ló náà ṣe máa kẹ́ ìyàwó òun tó ń bá fẹ́ yàwó. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín lóbìnrin, nígbà táwọn ọkùnrin yìí bá wá marry yín tán, ẹ̀yin tẹ́ ti ń bọ̀ tó jẹ́ pé ilé tó ti ń fi ìyá yín lu bẹ̀m̀bẹ́, ilé tí ò ti rí ìfẹ́lẹ́ ti ń bọ̀, ẹ wá gbé ti yín ẹ fi kó bá ọkùnrin. Àbí ẹ̀yin tẹ́ ti ń bọ̀ tó jẹ́ pé ilé tí wọ́n ti ń lu ìyá yín náà ti ń lu ìyá yín náà ti ń bọ̀, tó dẹ̀ yẹ kẹ́ ẹ pinnu pé bó ṣe ń lu ìyá yín yìí o, bóyá wà tí ìyá yín ń wù tó fi ń lù, àbí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin ò ní mú wà ìyá yín tí ò dáa. Ẹ̀yin náà máa bọ̀ with the mind pé ẹ fẹ́ wá yorò ìyá yín lára ọkọ tẹ́ ẹ fẹ́. Ẹ wá débẹ̀, ẹ máa wùwà jákujàku, ẹ máa wùwà bí ẹranko. Ọkùnrin tó ti ń bọ̀ tó ti gbé ọkàn sí ọkàn, tó ti gbé sọ́kàn pé òun bọ̀ wá treat ìyá ọkọ òun bí òun bọ̀ wá treat ìyàwó òun bí queen, bí princess, ẹ̀yin lẹ máa ba èrò yẹn jẹ́. Àwọn ọkùnrin yẹn tó yẹ kẹ́ máa kẹ́ lójú, kẹ́ máa kẹ́ nímú, àwọn ọkùnrin yẹn àwọn lẹ máa rò bóyá wọ́n stupid, ọ̀bọ lẹ fi máa lọ̀ wọ́n. Àwọn lẹ máa rò bóyá wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe. Ọ̀nà àti máa fọbọ́ lọ́kùnrin nígbà tí ọkùnrin ti gbèrò pé òun fẹ́ treat ẹ dáadáa bíi princess, tọkùnrin dẹ̀ cool tó ń da gbogbo nǹkan tó ń ṣe sí ẹ lára, ẹ fọbọ́ lọ̀ wọ́n débi wípé irú àwọn ọkùnrin yẹn, ọkùnrin tí ò rí níbi tí wọ́n ti lọ aṣọ mọ́ obì, tán ti fa aṣọ èèyàn rí, akọ̀dédé rí pé ẹ lọ́ṣọ mọ́ òun lọ́rùn, ẹ ń faṣọ òun ya, ẹ ń ṣe oríṣiríṣi pẹ̀lú òun, nǹkan tí ò sí lórí ẹ̀, nǹkan tí ò rí láyé ẹ̀, ẹ̀yin lẹ máa kọ́. A rí wípé ẹ ń lo ọ̀rọ̀ àlùfàǹṣá sóhun, ọ̀rọ̀ tí ò gbọ́ rí láyé ẹ̀. Nígbà tóun náà bá máa bú yín padà, ọ̀rọ̀ tẹ́ ń sọ sí a máa bá yín stọ̀ ẹ̀. Ìkan nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ sí yẹn á lọ reframe ẹ̀, á add pepper and salt sí, òun ló máa sọ fún yín padà. Ẹ wá lọ́rọ̀ burúkú wà lẹ́nu ẹ̀. Ọ̀rọ̀ tí ọkùnrin yẹn ò mọ̀ rí láyé, ẹ̀yin lẹ ń kọ́ wọn ní irú àwọn ọkùnrin tí wọ́n ti determine láti treat yín dáadáa. Ẹ ti rò wípé àrìndì ni wọ́n, ẹ push wọn débi wípé ẹ̀yin lẹ máa là wọ́n lóhùn. Nígbà tẹ́ bá dẹ̀ ti là wọ́n lóhùn, wọn ò ní lè panudé mọ́. Ẹ push wọn nígbà tẹ́ bá ti ya aṣọ wọn bíi mẹ́rin tẹ́ ti yà mọ́ wọn lọ́rùn. Ìkarùn tẹ́ bá fẹ́ yọ báyìí, wọ́n á gbọ́wọ́ sókè, àwọn náà ya aṣọ yín. Wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ̀yin lẹ push wọn, ẹ̀yin lẹ sọ wọ́n di beast. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n determine nínú ilé, kan tí determine láti má lu ìyàwó wọn, láti treat ìyàwó wọn dáadáa, àwọn lẹ́yìn obìnrin yìí máa ń take for granted, ẹ̀yin lẹ là wọ́n lóhùn. Tó bá dẹ̀ ti já báyìí, kò wá sí obìnrin kankan, bọ́ fún yín lẹ̀mọ́ fẹ́ lòmíì, wọn ò wá nílò sí obìnrin kankan tó lè rí ìwà dáadáa lọ́wọ́ wọn mọ́, torí ìwà dáadáa tó wà lọ́wọ́ wọn, èyí tó kọ́kọ́ fẹ́ ẹ ti gba ìwà yẹn nù. Ṣẹ́yìn ò mọ̀ pé ọkùnrin tó bá gentle, ọkùnrin tí ìbá kí ń sọ tẹnu ẹ̀, ọkùnrin tí ẹ bá ń bú tí ó sọ̀rọ̀, ọkùnrin tí tẹ́ ẹ ń wò bẹ́ẹ̀ ni pé ó gọ̀, ẹ mọ̀ pé òun ló yẹ kẹ́ máa treat dáadáa jù, òun ni ò yẹ kẹ́ máa take for granted jù. Why tó ṣe jẹ́ pé àwọn ìwà tẹ́ ẹ lè bá àwọn ọkùnrin tó ya wèrè wù. Ṣé ẹ lè wo ọkùnrin tó ya wèrè gidi kẹ́ wá lo aṣọ ọmọ ọlọ́run kẹ́ faṣọ ẹ̀yà, ẹ mọ̀ kó máa lù yín, gbogbo ẹnu yín máa wú, gbogbo ojú yín máa wú, ẹ̀ ní ṣe. Bá àwọn ọkùnrin tó gentle yìí
tó ti determine láyé wọn láti má bá obìnrin jà, láti treat obìnrin wọn bí princess. Ida bí bàbá wọn ṣe treat màmá wọn ní dáadáa, àbí bàbá wọn ṣe treat màmá wọn ní burúkú, bó ṣe ń grow tó ń rí. Ẹ̀yin gangan lẹ máa fúnra la yín wá lọ sọ fún lẹ máa wú ìwà tó máa fi gbé yín kúrò nípò princess, tó máa gbé yín, wọ́n máa gbé yín sí ipò ẹrú. Ẹ̀yin lẹ máa wú ìwà tó máa fi gbé yín kúrò nípò queen, tó máa fi gbé yín kúrò, tó máa fi gbé yín sí ipò ẹrú. Kí làwọn ìwà tí ọkùnrin fi ń gbéyàn kúrò níwò ipò princess? Àwọn ìwà náà ni pé kó máa lọ́ṣọ mọ́kùnrin lọ́rùn, kó máa fàya. Kọkùnrin máa bínú kó fẹ́ jáde, kó máa tilẹ̀kùn mọ́ pé kò ní lọ. Kọkùnrin dé níbi iṣẹ́ kó má bóúnjẹ lẹ̀, kó dẹ̀ jẹ́ pé kò ṣe pé bóyá o ní emergency àbí o lọ biṣẹ́ àbí o ní nǹkan kan tó ń ṣe, kó jẹ́ pé pẹ̀lú pé kò bóúnjẹ lẹ̀ yẹn o tún dáná lọ́wọ́, o tún mú fóònù dání, kó máa dáná lọ́wọ́, kó oúnjẹ wà lórí iná, kó jẹ́ pé ṣó mọ̀ pé òun dáná lọ́wọ́, oúnjẹ dẹ̀ wà lórí iná, òwò kọ́ ló máa ní kó oúnjẹ jiná lórí iná, but òun ṣe oúnjẹ yẹn lọ́wọ́, ebi ń pa ọkọ, oúnjẹ tó yẹ kó ti sè sílẹ̀ ni ó wá ṣe ń dáná lọ́wọ́, oúnjẹ wà lórí iná. O gbúdọ̀, ìwọ kọ́ ló ń ṣe oúnjẹ o gbúdọ̀ mú fóònù dání rárá pé oúnjẹ yẹn wà lórí iná, jẹ́ kí n máa wo fóònù. Tó bá mú fóònù dání nígbà tí oúnjẹ ọkùnrin ti late, tó oúnjẹ wà lórí iná, òun sọ fún ọkùnrin wípé fóònù yẹn gan ni ló jẹ́ kó oúnjẹ yẹn late in the first place. Tó bá mú, ìwọ ló gbóúnjẹ kaná lóòótọ́, ìwọ kọ́ ló máa ní kó oúnjẹ jiná, so o lè jókòó kó máa ṣe nǹkan míì, bóyá kó jókòó kó kọ̀ra máa ṣọ́ oúnjẹ. Bẹ́ẹ̀ tó bá jókòó pẹ̀lú bóúnjẹ ṣe wà lórí iná tó ti late, tó wá mú fóònù, ó ti sọ fọ́kùnrin yẹn pé in tó jẹ́ kó oúnjẹ yẹn late in the first place ni pé orí fóònù ló wà tó jẹ́ fi late. Tó bá ń dáná lọ́wọ́ tó gbé oúnjẹ kaná, oúnjẹ tó ti late, tó lọ ń wo TV, ó ń sọ fún ọkùnrin wípé TV yẹn gangan ló ń wò láti ilẹ̀ tí oúnjẹ yẹn fi late in the first place. Gbogbo àwọn nǹkan tó rí wípé o lè mú dání, tó lọ ọkùnrin tó gentle lè mú dání, tó lè wò pé nǹkan tó fà á nìyẹn tí oúnjẹ tó ń fi late àbí tó fi take for granted. O gbúdọ̀ ṣe ní àsìkò tó bá ń dáná lọ́wọ́ àbí tó bá ń rectify nǹkan yẹn. Bó tilẹ̀ jẹ́ pé àti dáná àti jiná oúnjẹ yẹn kò sí lọ́wọ́ ẹ, ó ti wà lórí iná ready, ṣùgbọ́n o gbúdọ̀ lọ jókòó sí di TV, torí tó o bá ti lọ jókòó sí di TV, o ti sọ fún pé TV yẹn ló ń wò tẹ́lẹ̀ tó ń jẹ fi late. O gbúdọ̀ mú fóònù dání nígbà tó ń jẹ yẹn bá wà lórí iná. Tó bá mú fóònù dání, o ti sọ fún pé fóònù yẹn òun ló ń lò tẹ́lẹ̀ tí oúnjẹ yẹn fi late. In tó yẹ kó o ṣe láti má jẹ́ kí ọkùnrin tó gentle feel pé òun take him for granted ni pé oúnjẹ ti late already, ó dẹ̀ bá oúnjẹ lórí iná, má mú fóònù dání lásìkò yẹn. Jókòó kó dàbẹ́ ni pé ṣe ló ń ṣọ́ oúnjẹ yẹn, ìwọ ló mọ̀ pé kò ń ṣe oúnjẹ yẹn ló ń ṣọ́, but jókòó sí beside kitchen, máa lọ máa bọ̀ ní kitchen, jókòó kó máa bọ́ ọkùnrin yẹn tàkú ọ̀rọ̀ sọ, má mú fóònù dání, má kọbi ara síbi TV, tó má ṣe àwọn nǹkan tí ọkùnrin máa fi rò pé so nǹkan tó ń ṣe rèé tó ń jẹ mi fi late. Nítorí tó bá ṣe òun take àwọn ọkùnrin tí wọ́n ti decide láti o ti sọ fọ́kùnrin pé o kì í ṣe princess, ọmọ ẹrú ni ẹ́, òun náà máa wò pé o káràmásìkí òun náà máa treat ẹ, òun máa wò pé o pàtàkì òun náà ò ní pàtàkì ẹ tó bá yá. Mo kàn lo ìyẹn ni gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ pé ọkùnrin tó ti decide láti treat yín bíi princess, ẹ̀yin máa treat ẹ̀yin fúnra yín lẹ máa ń sọ fún pé ẹrú ni yín, ẹ kì í ṣe princess. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ làwọn lóhùn, ọkùnrin tó bá kù òun lèèyàn máa ń respect jù. Mo dẹ̀ ti fún yín ní example, lára àwọn example yẹn ni wípé lọ́ṣọ mọ́kùnrin lọ́rùn, ọkùnrin fẹ́ jáde, òní kò jáde, oúnjẹ ọkùnrin ti late tẹ́lẹ̀, oúnjẹ ọkùnrin late, ó wá tún dé, ó wá lọ gbóúnjẹ kaná, ó wá mú fóònù dání àbò lọ wo TV. Ó ti sọ fún pé TV àti fóònù yẹn àbí fóònù yẹn òun ló jẹ́ kó oúnjẹ late, bó tilẹ̀ jẹ́ pé kò rí ẹ nígbà tó ń wò, kò rí ẹ nígbà tó ń lo fóònù, èyí tó rí yẹn òun ló máa fi judge oúnjẹ tó late. So tó ń jẹ ọkùnrin bá ti late tó bá wá gbé dání, má súnmọ́ fóònù ẹ nígbà yẹn, má súnmọ́ TV. Tó bá mọ̀ pé wà restless, má rìn lọ kó má rìn bọ̀ níbi kitchen, or kó engage ọkọ ẹ pẹ̀lú discussion, kó engage ẹ. Tí oúnjẹ ọkùnrin bá ti late, má mú fóònù dání, even kó oúnjẹ yẹn wà lórí iná kó máa jiná, pé ìwọ kọ́ ni iná tó wà nídìí ẹ̀.
má mú fóònù dání tó bá possible pa TV nígbà yẹn kó pa fóònù má gbé call kankan nígbà yẹn otherwise ọkùnrin máa sọ pé nǹkan tó ti ń ṣe látàárọ̀ tó ń jẹun fi late nìyẹn ìdí TV ìdí fóònù ló wà kàkà tó máa fi mú fóònù mú TV preoccupy occupy ọkọ ẹ pẹ̀lú discussion máa bá sọ̀rọ̀ àbí kó wà níbi oúnjẹ yẹn kó dàbẹ́ ni pé òun ṣọ ìyẹn lọkùnrin máa fi mọ̀ wípé o náání òun ṣùgbọ́n tó bá gbóúnjẹ kaná kó wò pé èmi kọ́ ni iná tí mo wà nídìí èmi kọ́ máa ní kó jiná tó mú fóònù o ti sọ fún pé o náání ẹ̀ ò ní gbẹ̀gbù ẹ̀ ò kákún ìdí fóònù yẹn gan ló wà látàárọ̀ lóúnjẹ fi jiná lóúnjẹ ò fi rẹ́dì ìdí TV ló wà látàárọ̀ tí oúnjẹ ò fi rẹ́dì irú nǹkan báyẹn o dẹ̀ ń sọ fọ́kùnrin pé bó ṣe ń treat ẹ bí princess yẹn o deserve to be treated as princess ẹranko ni ẹ ọmọ ẹrú ni ẹ ẹ̀yin obìnrin ọkùnrin tó bá ti decide láti treat yín bí princess ẹ yé fúnra yín pera yín lọ́mọ ẹrú níwájú wọn èyí ni mo mú wá fún yín ní àárọ̀ yìí sabarikolo.com ẹ lọ register ń bẹ èní mi tiẹ̀ ní jáde ṣe ṣó rárá torí mo ṣe iṣẹ́ in fact èní ọjọ́ ìsinmi ni fún mi ẹ ṣeun ẹ lọ register ní sabarikolo before the end of the week a ṣe ṣàbàríyọ̀yọ̀ ṣàbàríkòlò again live but tó bá register ń bẹ mo lè má dẹ̀ lóhùn ire o ó dàbọ̀.